Gbajumo Oniwosi-wosi gbọ̀nà àràdé o. Ọkọ ni Gbajumo ká kọ́ṣẹ́ mọṣẹ́. Ṣé wàá láṣìírí mi ìlú ìgbà débẹ̀? Ó fẹ́ràn nǹkan alájà kékeré kí n sì rí orí kó wá bá a ta. Ṣé wọ́n ní gòmí ìbò tí ń tàtẹ́ láti ṣe? Èmi la láti ṣe tó ti ń bẹ láti ṣe. Kí ló wá fẹ́? Kí ló fẹ́? Wọ́n lọ ọ̀dọ̀ ya Kàmọ́rù ní sáré lọ́wọ́ tó ti gbọ́ kí ni kó wọ́n bá tó ti gbọ́. Ẹ sọ. Sọ. Ẹ̀yìn tó dáhùn ó yà lọ́wọ́ sí èyí ọmọ kan rẹ̀ pẹ̀lú irú rẹ̀ ní ká mo ti já sí Orí kò mọ̀ mí jẹ́ sùọ́ ni sùọ́ wà lẹ́wọ̀ ọ̀bẹ́ mi. Sọ wà bẹ́ẹ̀ lọ. Sórí ó padà wá gba sẹ́yìn bó bá ti di ọ̀la ó ṣe ọkọ mi ọ̀dà àgbọ̀mọ dáadáa èmi ní í sí ọ. Ọmọ akóhun tó sọ́lá náà yóò dùn mí ṣá. Tó ní kí n má máa lọ ilé òde ilé mi bí ajá. Dodo kíro Dòdò kíro. tó dáhùn ó yá lọ́wọ́ sí. Èmi ní sàwọn ọmọ yìí gan-an èmi ní sẹ́yìn dodo kíro dodo kíre ìwọ́pọ̀ ti sáyé dàbí dodo kíre dodo ìkírè náà ti ń ṣe èyí ṣe dodo kíro èèbó pọ̀ ti sáyé bí ọ̀rẹ́ ẹ̀ àpò méjì àbọ̀ náà tún fẹ́ fún wọn náà lórí dodo kíro mélòó ló fẹ́ rà ẹ̀yọ̀ kan ọ̀sẹ̀ tó ń bọ̀ ní kó wá gba sẹ́yìn ó dà ó ṣe o ṣé ẹ̀kọ́ lé yín ni ó dà. Ká tún tàkàrà ó lè tún sọ ní Gbajumo. Wọ́n sì wá rajà wọ́n máa gbáko àpò mi bí àbọ̀. Ọ̀rẹ́ mi tẹ̀ ìdúró náà farabalẹ̀. Mo fẹ́ béèrè ìbéèrè kan láti. Kí ló dé tó wá pé táwọn ọmọ ìbá ti wá rajà wá ní pápá làgbà tí ń ṣe? Wo ṣe lọ́kọ rẹ̀ ṣe fi ọ́ ṣe ìyàwó báràkì wọ́n kò dé àrò ògbóná sórí ọgbọ́n ni mo fi ń ṣe àpò méjì àbọ̀ bí mo ṣe sọ pé kó padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ sórí yìí mú lọ sọ́jà báyìí bó bá ti dọ̀dá bí bá ti ń bọ̀ ní ṣọ́ọ̀bù yìí ti fi rajà yìí ti fowó wọn ṣòwò tó yí ọ yìí ti fi ṣòwò tó tọ̀sẹ̀ tó ń bọ̀. Gbogbo ọmọ tó ń sọ yẹn kò tẹ̀ wọ́n mi létí rárá. Èmi ní pákó òde àrò ògbóná. Ṣé mo parọ́ ni ìyàwó báràkì amówó sórí tábìlì fún ọkọ tó jáde. Kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀. Nígbà tí mo ní dámi lókòwò tó ń lò dàbí lókòwò olóògùn ẹ̀ lọ́rọ̀ sọ. Ọ̀rẹ́ mi á sì rí èyí tó sọ pé ó fi wọ̀ yẹn. Mi ì fi wọ̀ ẹ́ mọ́ ti kú mi ó ti kú. Bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ mi. Oniwosi-wosi gbọ̀nà àràdé o. Ọ̀rẹ́ màá láṣìírí wá tí ọlẹ́ ẹ̀kọ́ àti ẹ̀ àti dé ní. Bolo tí ń bọ̀. Àdéhùn lọ́sọ̀. Èmi ìwà kan ti dé. Bolo tí ń bọ̀. Èwo la mọ̀ wọn bí ní Ọ̀yọ́ o mọ̀ pé ọ̀rẹ́ mi aláṣìírí mo ti ń bọ̀ ni. Ọ̀dọ̀ ọ̀rẹ́ aláṣìírí ló ti ń bọ̀. Ṣé mi ò sọ fún ẹ pé kò yé débẹ̀ mọ́? Ṣèbí èké òṣì tẹjọ máa ń ṣe kiri tó yẹ pé ẹ̀yin lè máa rí gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àdúgbò. Ẹ̀yin lè máa rẹ́ni tó wọ pátá jáde, ẹ̀yin lè máa wẹ́ni tó wọ skẹ́ẹ̀tì jáde, ẹ̀yin lè máa rẹ́ni tí ò wọ borùn, ẹ̀yin lè máa gbé borùn olórí burúkú tó fẹ́ ṣe yẹn. Ṣé o máa kó mo ti sọ fún ẹ? Kí ni problem Ṣé wo? wọ́n ló ní ẹsẹ̀ mi? Ṣé mo ní ẹsẹ̀ mi? Ṣé ni mo nira mi? Kí ni ìdíyẹ ti ẹ bá? Èmi kọ́ ni mo ní orin ẹsẹ̀. Wọ́n fẹ́ náà mi ní. Ó gbọ́ ilé àwọn ìgbàgbé ní ìgbà. Wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ wọ́n ti bá ti jáde lé ibi tó máa gbà lọ nìyẹn. Wo ìjọ kíjọ tí n bá tún rí ẹ ilé ìkọjá wọ́n ṣàdé náà fún ẹ. Mo fún ẹ ní ìṣẹ́jú mẹ́ta kó máa sin oúnjẹ tí mo fẹ́ jẹ́ sí. Kí ni problem ẹ? Èyí máa lọ látàárọ̀ ó yẹ kéèyàn délé kéèyàn bó oúnjẹ ẹ máa fún yàn ní stress wèrè.
Oniwosi gbọ́nà àràdé o.